ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré mo sọ fún yín pé ọmọ bàbá yìí ló jábàálé mi a lọ kí wọn fọ́dún náà ní bá a ṣe máa ń lọ àtìgbà tí bàbá mi ti wà nínú stroke la sì máa ń lọbẹ̀ bàbá yìí máa ń fìfẹ́ hàn sí wa àṣẹ́gbà yìí ni bàbá mi ti sáyìn pé àwọn máa fi mí fún bàbá yìí gẹ́gẹ́ bí ìyàwó èmi ò mọ̀ ìyá mi mọ̀ àmọ́ ìyá mi gbà nítorí pé ìyá mi lérò wípé ara bàbá mi ò yá tó bá sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ yóò dówó bàbá yìí padà fún bàbá yìí gbogbo wàhálà páwọn sì fẹ́ fẹ́ mi yóò dẹ́kun àǹtí Ṣeun nígbà tí bàbá mi kú kódà wọn ò tí ì sin bàbá mi sínú ilẹ̀ níbi tí mo ti ń sunkún mo ti mọ̀ bí bàbá yìí ṣe wọ́n ṣe bàbá mi dáàdì tèmi tẹ̀ sunkún sí wọn lára náà fọwọ́ pa mí ní gbogbo orí gbogbo ara pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò tí ì pòṣù mẹ́ta tó sọ fún ìyá mi pé ṣé kò gbàgbé àdéhùn òótọ́ owó tí ìyá mi lè ṣí pé a gbà lọ́wọ́ wọn kì í sí over 3 million ni nítorí ara bàbá mi náà ẹ má gbàgbé ilé wọn là ń gbé níbo ni ìyá mi fẹ́ lọ bá a ṣe wà nù ń wo bàbá yìí lóun ò fẹ̀mí níyàwó ọmọ ẹ lọ bá a sọ̀rọ̀ ó lóun àṣépè fọmọ òun bàgbà ká mú tọmọ yìí bá wá láti skul ìyàwó bàbá yìí tó wà nílé ìyá ọmọ yìí ti kú àmọ́ ìyàwó bàbá yìí tó wà nílé àwọn náà bímọ 3 fún bàbá yìí àwọn kókó nílé èmi àti bàbá jọ ń lo rúmà ń palọ̀ àwọn yàrá kọ̀ọ̀kan tó kù àwọn ọmọ wọn ń lò ó wọn gba tẹ́láǹtì sílé yẹn torí bàbá yìí bímọ tó pọ̀ àti ibẹ̀ lọ ọmọ rẹ̀ èmi àti ẹ̀ ti jọ lájọṣepọ̀ rí so ó ń bá mi sọ̀rọ̀ àjọ ń ṣeré àjọ ń ṣe gbogbo ẹ̀ àǹtí Ṣeun aṣeré pàdébì kan ibi wípé ìbálòpọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì mo ní ó ní èèyàn kò gbọdọ̀ gbọ́ sí o àìṣe ló kú òru tó bá ti skul dé a máa jẹ́ kó yé mi pé kí n má olè ronú kankan òun lòun fẹ́ mi kì í ṣe bàbá òun bá a ṣe ṣe nìyí o títí tó bá ti skul dé inú mi á dùn ara mi á yá èmi àti ẹ̀ wá jọ close dáadáa ó máa ń kọ́ mi níwèé nígbà tó yá ó bá bàbá rẹ̀ sọ̀rọ̀ wípé tẹ́ bá tiẹ̀ lẹ́ fẹ́ ọmọ yìí náà máa ní dream dáàdì kò sọ ọmọ yìí kankan tẹ́ ẹ̀ràn lọ sílé ìwé ìyàwó yín ni nílùú òyìnbó bàbá 70 ó ń fọmọ 18 years kò jẹ́ big deal mo gbà ẹ̀ sì wọ 17 tí ìgbà tí mo fẹ́ bàbá ìpọ̀n tí wọ 70 bíi 60 something bó tiẹ̀ ṣe ń sí i bó ṣe kó tiẹ̀ máa lọ kọ́ṣẹ́ ẹ jẹ́ kó náà nìkan lọ́wọ́ bàbá ìgbọ́sọmọ ìlẹ́nu torí pé ńgbà míì tí ń bá gbà fún wọn òun náà máa fẹjọ́ mi sùn ojú kìlọ̀ fọ́ọ̀rẹ́ ẹ̀ láti bí oṣù kan lè yìí kí n fọwọ́ kan ó ń sá fún mi ó ní kinní kan kìlọ̀ fún o òun ló máa bá mi sọ̀rọ̀ wípé òun mọ nǹkan tó ṣẹlẹ̀ òun ṣèlérí fún mi pé tí bàbá wọn bá kú lẹ́nu òun á fẹ́ mi tí gbogbo yóò bá gbà òun á fẹ́ mi sí pamọ́ síbì kan àǹtí Ṣeun bẹ́ẹ̀ ni mo gbà ẹni tó bá mọ ibi tọ́rọ̀ yìí máa parí sí yóò bá ń farabalẹ̀ máa gbọ́tàn yìí lọ àjọ ní àjọṣepọ̀ mo bí kìíní torí pé ìgbà kí n tó bímọ lọmọkùnrin sọ fún ìgbà bẹ́ẹ̀ torí mo ti sá lọ rí ọmọkùnrin nǹkan ló jẹ́ kí n sá lọ ìgbà tó lọ arrest ìyá mi tó ń ti ìyá mi mọ́lé bí àfikún ìyá mi wá òun ló wá pè mí pé ṣé mo nífẹ̀ẹ́ mọ́mì mi ó ní dájú wọn àbáyé mọ́mì mi jẹ́ dájú wọn apá mọ́mì mi tí mi bá ètè máa bọ̀ òun náà ló mọ bí mo yẹ sá lọ òun ló ní kí n máa bọ̀ padà lábẹ́òkúta ni mo sá lọ ìlú Èkó lè nǹkan tó ṣẹlẹ̀ tí ṣẹlẹ̀ àǹtí Ṣeun mo padà Kétu nǹkan tó ṣẹlẹ̀ tí ṣẹlẹ̀ mo padà wálé padà báyìí sì wọ́n pé tí wọ́n bá tún try ẹ̀ lẹ́ẹ̀kan sí àbúrò mi gangan lòun máa fẹ́ ó sì mọ̀ pé mo like àwọn àbúrò mi mo bá gba kámú àwọn ìyá mi ń gbélé ọ̀fẹ́ kódà rúmà àpalọ̀ tí bàbá mi àti ìyá mi ń gbé náà ṣì ń maintain lọ
bàbá yìí fún màmá mi lówó wọ́n bẹ̀rẹ̀ sí ń ta nǹkan níta wa àwọn àbúrò mi ń jẹun àjẹyó ó mà ṣe o ikú mà dóró o bí màá tọmọkùnrin sí ní bá lẹ́jọ̀ṣepọ̀ nìyẹn bàbá ní àfi tí n bá bímọ kan ìwọ̀n tó gbà kí n lọ sí ilé ìwé àbí ilé ìkọ́ṣẹ́ kankan láti mo bímọ kan tí bàbá ọkọ mi kọ́ ló ní o ọmọ rẹ̀ àkọ́bí ẹ̀ òun ló fún mi lóyún ọmọ náà tí mo sì bí àjọ close gan yàrá wọn mo máa ń lọ síbẹ̀ àwọn mi ò kí ń sùn bẹ̀. ọkọ mi ní oko wọ́n ní oko nílùú wọn oko tó pọ̀ nílùú wọn torí Ìbàdàn ni wọ́n àwọn abúlé kan ní Ìbàdàn ṣá tó bá ti lọbẹ̀ èmi àti ọmọ wọn àkọ́bí wọn ọkùnrin àyà wa gbà wá dáadáa wọ́n ti kọ́kọ́ bí àwọn ọmọbìnrin síwájú àwọn obìnrin pé ọmọ táwọn yẹn bí gan ti ju èmi gan lọ bàbá ò tètè bímọ ọkùnrin so ọ̀rọ̀ ọmọkùnrin òun náà kọ́ bí wọn lọ́kùnrin àǹtí ṣeun bá a ṣe jọ ń ṣe nìyẹn nígbà tí mo bímọ àkọ́bí wọ́n fún lórúkọ ìyá mi náà tọ́jú mi èmi àtàwọn ọmọ ọkọ mi ò kú àgírí tán bá rí mi wọ́n máa sọ̀rọ̀ burúkú olè ogun àbá ló wá fẹ́ kinní kan àmọ́ bàbá mọ̀ pé mi ò fẹ́ fóun bẹ́ẹ̀ sì ni ọmọkùnrin tí mo sọ pé mi àti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de tó jẹ́ ọmọ bàbá yẹn mọ̀ pé mi ò fẹ́ bàbá òun máa ń calm mi down ó ṣetán ó lọ fún sáfíìsì ẹ̀ bàbá yìí jẹ́ kí n máa lọ sí lẹ́sìn mo ṣe wàhẹ́ẹ̀kì wọ́n tí mo ṣe wàhẹ́ẹ̀kì tán mo sọ bàbá yìí pé kó jẹ́ kí n lọ kọ́ṣẹ́ ó lóun fẹ́ kí n kàwé ni pé kò sí mo fẹ́ kàwé sí tí mi ò ní débẹ̀ mo ní kó jẹ́ kí n lọ kọ́ṣẹ́ bàbá sọ wípé tí máa máa lọ sí school àwọn máa lè mọ́gùn lẹ̀ fún mi máa dá kọjá àbí máa lọ búra àwọn náà sọ bẹ́ẹ̀ fún mi pé ní ọkùnrin tí máa lọ gbà fún ní school bó mo fẹ́ pa á nìyẹn o pé bọ̀ tí máa dúró sílé kò sí wàhálà àwọn ò lè mọ́gùn ọ̀kan lẹ̀ fún mi ìhàlẹ̀ yẹn ló bá mi ó ní dènà wá ṣe télọ̀ kọ̀ọ̀kọ́ bá lọ wá ṣẹ́kọ́ máa lọ bí iṣẹ́ máa pọ́n mọ́ mi lọ bá lọ bẹ̀ òun ń ṣe nìyẹn títí tí mo fi kọ́ṣẹ́ tán mo kọ́ṣẹ́ tán mo ṣe freedom bàbá lọ dáná mi torí tẹ́tẹ́lẹ̀ mi ò gbà bàbá tún lọ dáná mi wọ́n dáná mi àwọn ṣe ògbẹ̀ nígbà tí mo ṣe freedom wọ́n á ṣe bí free and go ọ̀pọ̀ sígbà yẹn mo tún lóyún mi tí mo ní mo wá sọ fún ọmọkùnrin pé mo sì tún lóyún o ìwọ ló dẹ̀ ní kí ló dé mú kò sígbà tí màá ti bàbá jọ ní àjọṣepọ̀ tán tí mi ò kí ń lóògùn kí ni máa fẹ́ ṣe sí mo ní kó sọ tá máa ṣe sí o kí n filẹ̀ ṣe bí àkọ́bí òun lòun ní kí n filẹ̀ náà lẹ̀ pé ọ̀hún wá dẹ̀dí méjì ní ṣé kò wà ní dangerous ó ní kí n má wọrí kí n filẹ̀ ó ní òun promise mi sẹ́ wípé òun ò ní fẹ́ obìnrin kankan tí ó pò máa bímọ kankan fáwọn ọmọ tó ń bí fún òun yìí náà ló máa jẹ́ ọmọ òun ṣé kò wà dangerous kò dangerous má wọrí àjọ ń bèrè àníyàn wa lọ ó wá ní ọ̀rẹ́ bàbá kan Báṣọ̀run lórúkọ wọn bá ti dé Báṣọ̀run ni wọ́n pọ̀ ọmọ Ọ̀yọ́ ni wọ́n ọ̀rẹ́ bàbá yìí láìkì mi gan ó máa ń bá mi sọ̀rọ̀ ó wá jíjọ́ kan mo wà pẹ̀lú ọmọ bàbá ọ̀rẹ́ bàbá yìí wá pè mí lórí fóònù táwọn fẹ́ rí mi wọ́n ti láwọn fẹ́ rí mi bẹ́ẹ̀ rí o bẹ́ẹ̀ ni tí mo sì lọ rí wọn lọ́gbọ́n nǹkan tó ń bá mi sọ àmọ́ mi ò bú wọn wọ́n ní pé bàbá tí mo fẹ́ bàbá jù wọn lọ ọ̀rẹ́ ni wọ́n Mr. Báṣọ̀run àǹtí ṣeun nǹkan tó ń bá mi sọ kò wọ̀ mí lórí torí mo ní èèyàn tí mò ń bá rìnrìn àjò bí kò rí ṣe wọlé ó ní ta ló pè mí mo ní Mr. Báṣọ̀run ó ní kí n fi sí speaker ó fi sí speaker ó ń gbọ́ Mr. Báṣọ̀run sọ pé ṣé mo tí tó rò tán náà ni láti joy kí ni mò ń rò ṣé kí ló wà ní pé kájọ máa ṣe wọléwọ̀de mo save